lọ́jọ́ bí o arábìnrin Olúbùkọ́lá Adélékè ó kú ayẹyẹ ọjọ́ bí tiẹ̀ ibi every 29th of September mo lóhùn lọ́jọ́ bí rẹ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run ọba mi ò ní mórísẹ́kú má lójú mo ní ká ẹ̀dàgbà kẹ́dùgbò àní kí wọ́n fọwọ́ pawú kí wọ́n tún fẹ́ èrìgì tóbi lágbára lọ́wọ́ Ọlọ́run ọba Olúbùkọ́lá Adélékè alákàsùwèdè ọmọ bíbí ìlú Ìbàdàn Olúyọ̀lé ọmọ àjòròsùn ibi wọn lọmọ Olúyọ̀lé ọmọ àjòròsùn Olúbùkọ́lá ṣẹ́kẹ́mi ọmọ lọ sí abẹ òní nílé àwọn bàbá tó bí ọlọ́mọ Ìbàdàn nílé o Ìbàdàn májà tí ìkárà wájú lẹ́rù o ara wájú lẹ́rù o Olúyọ̀lé ọmọ àjòròsùn Ìbàdàn oníbànítọ̀tà ìran ni lọ sógun ní ìjà gbòòrò níjà gbogbo Ìbàdàn ẹ̀yin ọmọ agbọ́ sásá mọ́sàsẹ́ túndé ọmọ agbọ́ yàyà màmá ìyá àgbògbólútù igbó tá ẹ fi ìbò ọ̀sàbàrí igbó sùúrù tí bàbá yín fi ìbò ológun òní kéré ọ̀sàbàrí ọ̀kọ̀jà níjọba dídò ọjà ìjàjọ ránṣẹ́ pọ̀ ọ̀sàbàrí níjọba dídò ìrẹ́ ìjàjọ ránṣẹ́ pọ̀ ológun àgbòdúdú ní bàbá yín fi ìbò ọ̀sàbàrí ewúrẹ́ dúdú ní bàbá yín fi ìbò ológun Ìbàdàn ìlú Òjó ìlú Àjàyí ìlú Ìbíkúnlé ìlú Ògúnmọ́lá olódògbò kẹrí lójú ogun ọwọ́ kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà àgbàlá Ògúnmọ́lá jó kó bá bẹ́ẹ̀ lómi lọ àgbàlá Ògúnmọ́lá títọ́ kòkó ó sáré ìwọ lọ́mọ olótùmọ̀lé sọ́bọ́yọ̀kẹ́ ọmọ àríkẹ́yàn gbọ̀ngàn òjò láàrọ̀ mi wẹ̀lẹ̀ arólú owó ọmọ arógbé arógbòjò sọ́bọ́yọ̀kẹ́ ọmọ kẹ́mi ọjọ́ tọ́yà kẹ́ ẹ mọ̀ ṣe gbẹ̀mí fún ọ̀yà gbùkàngbùkàn tẹ̀yìn mi kò jọ tó sà kẹ́ ẹ mọ̀ ṣe gbẹ̀mí fún ọ̀sà aláwẹ̀ ibi kẹ́ mi wádìí kẹ́ àmúṣe ìjọ mi ìyín kẹ́ ẹ̀yìn gẹ́dẹ́ mo ní bẹ́ẹ̀ mi bá ń kí ọ lọ́wọ́ gbogbo ọmọ Olúyọ̀lé tí bá ń bẹ ní ibẹ̀ kọ́mọ́ sáfìrẹ̀ ìwà mọ́ sanwó bàbá tóbi gbogbo yín lọ́mọ ni Olúbùkọ́lá Adélékè alákàsùwèdè níbi pèdè níwá o ibi wọ́n lọ máa pèdè kọ́ máa kéde ó má bàa gbèdè jẹ́ torí jẹdẹjẹdẹ ni ẹ o ti fèlégédé ṣoge lágbára lọ́wọ́ Ọlọ́run ọba mi ìwọ pèdè ọ̀hún là pèrègèdè ni lágbára lọ́wọ́ Ọlọ́run ọba tí èmi ni gbogbo wọn pátá o nílé iṣẹ́ ìṣẹ̀dálẹ̀ àbínibí nẹ́nikẹ́mi ọmọ kẹtàntàn kìyọ́ o wípé kó gbó bí olúgbogbo ti igbó kó gbó bí olúgbogbo ti gbó Olúbùkọ́lá Adélékè alákàsùwèdè kí gbogbo wá gbó bí àgbà kan tó mọ̀ mi ewu sóńdì ọ̀run ọmọ ewu yọ títí mo lódò kínní òkè ní yọ títí mo lódìrú ẹ̀sìn ìgbà ọdún kan mọ̀ ní ìwọ ọmọ nígbà tuntun onífẹ́ wọn ṣe gbà wọ́n ní wọ́n mọ̀ bá gbà mú ní ìwọ onídàlú pàtì láéláé lágbára lọ́wọ́ Elédùmarè ọba àti Gemini we wishing you long life and prosperity rẹpẹtẹ ni happy birthday kó o dàgbà kó o dògbò kó o sùn láàrin ọmọ ó ní pé èkélé o àbọ̀lọ́mọ àjò ire o. èmi là bí ọdún àyìn gẹ́gẹ́ ojú Elédùmarè ti ń dún apẹ̀sà àgbáyé gbogbo àgbáyé ara kéwù.